bí bá ti ń tóbi ọjọ́ méjì mẹ́ta tá a ti rí ẹni tàbí gbọ́rẹ́ ẹni ẹkú àti náà làákìrẹ́ ẹni mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé mo kí gbogbo ọmọ bíbí àtolùgbé ìlú Ọ̀yọ́ Aláàfin òjò pàṣẹ kẹrẹmọdé ọmọ Àtìbà mo kí apá kú oríire tọba tuntun ìgbà tọba Akeem Abímbọ́lá Òwò Adé yọ̀rọ̀ wá lọ́rùn gbẹ̀rẹ̀ yóò tù wá lára gbẹ̀dẹ̀ nírọ̀ kókò lágbàlá ọ̀gẹ̀dẹ̀ gbọ́dọ̀ kọ́ yàgàn ọmọ yọyọyọ nílé aládé lágbára Ọlọ́run eku òkè bí eku ẹyẹ òkè bí ẹyẹ ọmọ èèyàn fọ̀fọ̀ ohun ọmọ èèyàn àtònílé àtàlejò ní yóò gbé nǹkan rẹ̀ ṣe kábíyèsí welcome on board ẹ káàbọ̀ sílẹ̀ Yorùbá ẹ káàbọ̀ sílùú Ọ̀yọ́ Aláàfin ẹ káàbọ̀ sílùú Ṣẹ̀ǹbáyé ìgbà yín yóò tù wá lára ìtẹ́ ò ní gbóná mọ́ yín láṣẹ Èdùmàrè well mo fẹ́ kí gbogbo ẹ̀yin olólùfẹ́ mi foríjì mí pọ́pẹ́ díẹ̀ kí n tó wá jábọ̀ òde tí mo lọ èyí ò ń bí ayẹyẹ ìwúyè Aláàfin tuntun tó wáyé nílùú Ọ̀yọ́ ìdí ni pé ìgbóná gbòòrò làájọpọ̀ lọ ṣùgbọ́n ẹ̀yin náà lẹ́tún ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ la fi pàmùkúra bẹ́ẹ̀ ni àti pàápàá bàbá tí ń dàgbà dáàyè kan àmọ́ yóò ọjà now kí ló ṣẹlẹ̀ nílùú Ọ̀yọ́ oríṣiríṣi nǹkan ṣẹlẹ̀ ńbẹ̀ ṣùgbọ́n létò ètò bí ọmọ yẹn gan ni wọ́n mọ̀ mú wá ilé tó sáré court attention mi òun náà ní ti ọba Adéwálé Abdulrasheed Olúwo of Ìwó tí mo rí fídíò wọn lórí ìtàkùn ayélujára káàkiri níbi táwọn èèyàn ti ń gbé káàkiri pé wọn ò jẹ́ kó Olúwo wọlé lọ́yọ̀ọ́ wọn ò jẹ́ kó Olúwo wọlé lọ́yọ̀ọ́ wọn ò jẹ́ kó Olúwo wọlé lọ́yọ̀ọ́ well to the glory of God I was there live and direct mo wà nílùú Ọ̀yọ́ mo wà láyé orí fíìdì ibi tán tí mo wà ní pápá àbí gbọ̀ngàn ibi tí wọ́n ti ń ṣe nǹkan èyí ò lórí pápá ìṣeré Olífẹ́ Baptist High School tó wà nílùú Ọ̀yọ́ ńbẹ̀ nìṣẹ̀lẹ̀ yìí ti ṣẹlẹ̀ tẹ́ bá wò sẹ́yìn ẹ̀ rí i pé oríṣiríṣi ọ̀rọ̀ oríṣiríṣi controversy ló wáyé lórí ọ̀rọ̀ ọba Ìwó ọba Adéwálé Àkànbí nípa pé ibi táyé bá kọjú sí ìlọba Àkànbí máa ń kọ̀yìn sí gbogbo ntọ́mọ Yorùbá bá ń ṣe kọ́ làwọn máa ń ṣe and again mo sọ gbólóhùn kan wípé ẹni tó lọ sójú ogun tó lóun pààyàn mẹ́fà tí wọ́n ní irọ́ ní ń pa tó bọ́ síwájú ilé tó tọmọdé mẹ́fà pa oníbójú òtó tó gun ojú tó ti lé nígbà tí mo sọ wípé àwọn ìjàkadì tí ò tọ́ lọ́ba Abdulrasheed Àkànbí máa ń jà lójú ọ̀pọ̀lọpọ̀ èèyàn sí ló dàbí ẹni pé èèyàn ń bú Tìlú the first ìdí ni pé àwọn ibi tí kì í ṣàyè Olúwo wọn fẹ́ jókòó sí now ẹ jẹ́ kí sáré break it down lẹ́nu ibi tí wọ́n ti dá Olúwo dúró tí wọn ò ti fẹ́ jẹ́ kó Olúwo wọlé gbọ̀ngàn yẹn àbí tẹ́ǹtì tí wọ́n ta ó pọ̀ oríṣiríṣi ṣùgbọ́n níbi tí stage wà lọ́wọ́ ọ̀tún tá a bá fẹ́ wọlé bọ́ sórí stage ọwọ́ ọ̀tún yẹn ni Aláàfin máa dúró sí ọwọ́ àlàáfíà ọwọ́ ọ̀tún yẹn ni wọ́n wá pè ní VVIP ọwọ́ àlàáfíà ni VIP ọwọ́ àlàáfíà yẹn ọ̀pọ̀lọpọ̀ ọba ní bẹ́ńbẹ́ ọwọ́ àlàáfíà yẹn Ààrẹ Ọ̀nà Kakanfò ilẹ̀ Yorùbá jókòó sí Olóyè Gani Adams ibẹ̀ ló jókòó sí then ọ̀pọ̀lọpọ̀ ọba àtàwọn èèyàn ńláńlá ló wà ńbẹ̀ lọ́wọ́ ọ̀tún yẹn ńbẹ̀ ni gómìnà máa wà gómìnà jókòó ìyàwó gómìnà jókòó Aláàfin tuntun jókòó ìyàwó Aláàfin jókòó Ọọ̀ni jókòó Sultan of Sokoto jókòó ká tó máa bẹ̀rẹ̀ sí ní ka àwọn ọba lọ so ibẹ̀ gangan ni ọba Abdulrasheed ní òun fẹ́ wọlé sí bọ̀mọ́dà ó dàbí ẹni pé káàdì VIP ló wà lọ́wọ́ Olúwo ṣùgbọ́n gẹ́gẹ́ bí ẹni tí nǹkan tiẹ̀ kì í tẹ́ lọ́rùn tó jẹ́ pé tẹni ẹlẹ́ni ìní máa ń wọ ojú ọba ibi VVIP yẹn gangan náà lọkùn Olúwo wà ńbẹ̀ lÓlúwo fẹ́ wọlé sí ńbẹ̀ lÓlúwo fẹ́ jókòó and again àwọn tí wọ́n tẹ̀lé kábíyèsí yìí wọ́n nílò láti gbẹ̀kọ́ tó níye ẹ̀kọ́ tó dáa ẹ̀kọ́ tó gíríkì ìkànnì wọn sọ pé Olúwo ti wọlé ọkọ̀ ìyá wọn dé
èmi náà mo lọ rìkọ́ọ̀dù ọ̀rẹ́ mi because dídé tí mo débẹ̀ làwọn èèyàn ti ń rí mi pé arúgbóngó ọ̀rẹ́ yín ọ̀wá ni to God who made me mo fọlọ́n tó dá mi ṣẹlẹ̀ rí kò pẹ́tẹ́ ni yẹn sọ bẹ́ẹ̀ náà Olúwo dé ọ̀rẹ́ yín ọ̀wá ni mo lọ́rẹ̀ mi máa wá mo ní ìfò kí wọ́n mọ̀ fún ní invitation as I said mo máa mọ̀ ni mo ní ìfò ká mọ̀ fún Olúwo ní invitation Olúwo will be there bó ṣe kó dá controversy lẹ̀ bó ṣe kó fàjàgbọ́n bẹ̀ Olúwo must be there so kẹ́ni ó kó wájú mi kí n tajú kán ni mo rí rọ̀tìrọ̀tì wájú mo ríbi tí wọ́n ti ń don drag ẹ̀ well Olúwo ọ̀sà àwọn èèyàn sà intervene Olúwo wọlé síbẹ̀ ọpẹ́ lẹ́nu géètì kó Olúwo tó wọlé ẹ jẹ́ kí n sáré fi clips kéékèèké bíi méjì hàn yín Olúwo ṣe dé síbẹ̀ àtàwọn ẹjọ́ wẹ́wẹ́ tó tẹ̀lé God bless you. ìgbà tó Olúwo wọlé lélẹ́yìí ìgbà tó Olúwo ṣẹ̀ṣẹ̀ dọ́yọ̀ lélẹ́yìí kábíyèsí ti wọlé sọ́yọ́ ẹ̀kú lùwẹ́ àjọ ara wọn náà ni wọ́n ń ṣe àwọn ẹni ẹlẹ́ni Olúwo ti wọlé sọ́yọ́ àti ní Olúwo wọlé sọ́yọ́ pọ̀ bá ló ti wọlé sọ́yọ́ rẹ̀ dè ní kankan wá lÓlúwo ṣe tọ́jọ́ mi lójú Olúwo tètè dé Olúwo tètè dé mo tètè dé mo ráyọ̀ ní kábíyèsí mi ṣe mo pẹ́ lẹ́yìn àánú ṣe mí torí tán bá lè pẹ́ díẹ̀ sí ó bọ́ sínú tán bá ráyè ìjókòó bí tán jókòó sí yẹn ó jẹ́ pé lẹ́yìn ló lójú ìṣòro ọ̀rọ̀ ìbàjẹ́ ìdí ni pé gbogbo àwọn ṣí àṣẹ orúkọ ti wà láre àwọn tí ó dókòó bẹ́ẹ̀ orúkọ wọn ti wà ńbẹ̀ orúkọ bá kọ̀ọ̀kan ti wà ńbẹ̀ so kò ní àní lọ síbẹ̀ kó ibi tó orúkọ rẹ̀ wà ní so kò ní àní ńbẹ̀ ìsìnkú yẹn ẹsẹ̀ rìn káàkiri níbàyí ni wọ́n ti sọ pé kábíyèsí ò ní wọlé káàdì yìí ọ̀wọ́dún ibi tó yẹ kí ẹ wọ̀ pọ́lí lé gangan and trust those security guys wọ́n lé protocol àwọn ń tẹ̀lé and ó dẹ̀ lé blame wọn ìdí ni pé protocol tó ń tẹ̀lé wọ́n ti mọ̀ wípé gbogbo orúkọ tó wà gbogbo ṣé àyẹn ló ti lórúkọ bẹ́ẹ̀ ni tí orúkọ Yorùbá sí lórí iṣẹ́ àbálọ jókòó bẹ̀ ẹni tó orúkọ rẹ̀ ń bẹ́ẹ̀ gangan gbà tó bá dé ibo ni kò ti jókòó àwọn nǹkan tó fanu kábíyèsí sáà ń ṣe rọ̀tìrọ̀tì wọ́n ṣàgbó síbẹ̀ náà ibi la fẹ́ wọ̀ sẹ́ẹ̀ ibi la wọlé sí dandan ààyè wa gbọ́dọ̀ wà ń bí ibi táwọn ọlọ́lá jókòó sí lélẹ̀ ẹ má rọ amọ́lẹ̀ náà o àwọn èèyàn kan intervene pé kán jẹ́ kábíyèsí ọ wọlé náà aríkígbe ọba lélẹ̀ ìhún kàkàkí ọkọ̀ ìyá yín ti dé ọkọ̀ ìyá àwọn àwọn. àkànbí dé ọkọ̀ ìyá everybody. now Olúwo wọlé Olúwo jókòó nǹkan tí mo rí lára ọba tìlú ni pé ó wà isolated tí lọ́kàdì síbi tó wà kò bá èèyàn sọ̀rọ̀ kò sẹ́ni tán lẹ́yìn tán ti kí káàbọ̀ ó kàn mẹ̀lẹ́mbẹ̀ síbẹ̀ ni because ó nìkan ní sọ̀rọ̀ tako àṣà inú mi wá dùn ìgbà tí gọ́vnọ̀ fẹ́ sọ̀rọ̀ gọ́vnọ̀ sọ̀rọ̀ nípa gbígbé èdè àti àṣà Yorùbá lárugẹ. Minister of Power, Chief Adelabu, Chief Bayo Adelabu, he said the same thing. The need láti preserve cultural heritage and tradition wa. So bákan náà ni Ọba Bímbọ́lá náà sọ bó ṣe ká dáàbò bo àṣà wa ṣùgbọ́n ṣé mọ̀ wípé Olúwo sọ pé àwọn ọba ò gbọ́dọ̀ bọ̀rìṣà mọ́ gbọ́dọ̀ sí kinní kan Ọlọ́run tó fà wọ́n jọba nìkan máa tẹ̀lé ọba wo ni ọ̀tẹ̀ lọ́lọ́run tẹ́lẹ̀tẹ́lẹ̀ ọba wo ni ọ̀tẹ̀ lọ́lọ́run òòṣà kí náà ń pè lóòṣà gan-an kásọdún ogún séyẹn lóòṣà kásòrò séyẹn lóòṣà so ṣé tá a bá ti ń ṣe dì àti ń ṣòòṣà tá a bá ti ń bọ̀gún àti ń ṣòòṣà bá a bá ti ń bọ Ṣàngó àti ń ṣòòṣà bá a bá ti ń bọ Bàtálá àti ń ṣòòṣà à ń rántí àwọn akọni tó ti lọ ni ìyẹn òun ṣòòṣà Yorùbá náà sílẹ̀ sọ wípé bàbá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ni ìyá ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ni orí ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ni orílẹ̀ ẹni ìṣẹ̀ṣẹ̀ ẹni ni so bóyá bá tọ́jú ìṣẹ̀ṣẹ̀ rẹ̀ kò sí ní tọ́ bàdé ńbẹ̀ gbà tí mo wá rí Olúwo màá ní jẹ́ kí n lọ rìkọ́ọ̀dù ọ̀rẹ́ mi o mo sì rí pé gbà tó Olúwo bá rí mi gan yóò le jù ní pé
ọmọkùnrin dáńkù rè tí n bá sì mú ọmọkùnrin ọkùnrin ìjẹ́bí kò sẹ́ni tó lè arrest mi mẹ́jọ náà kò sẹ́ni tó lè mú mi mẹ́ well ẹ jẹ́ kí n kàn fi clips kékeré tí mo rìkọ́ọ̀dù mbẹ̀ kí n fi hàn yín kẹ́ wo ibi tó Olúwo wà yàtọ̀ síbi tó Òní wà Òní ló wà lára ibi tí Òní ló wà níbi tí Aláàfin ti máa jókòó yẹn God bless you. On 13 January, the state government presented a certificate and staff of office to new traditional ruler. Bí ọmọ pa ò lójú ọmọ pa ò lójú ọmọ ọ̀daràn ní gbogbo ààyè lójú ọmọ ọ̀daràn lójú ọmọ ọ̀daràn sọ́tà ń sókè lónìí ẹ̀kọ́ ní ìyẹn ibi Aláàfin máa jókòó sí ìwọlẹ̀ gọ́fúnà Ṣèyí Mákindé lẹ̀ ń wò lápá lọ́yìn lápá àláfíà ibi Aláàfin máa jókòó sí yẹn. eré tán fi gáìdì bẹ́ẹ̀ ní kò sẹ́ni tó lè wọlé síbẹ̀ rárá yàtọ̀ sáwọn tí wọ́n bá wọn kábíyèsí wa ìdí ni pé àwọn ọba yìí wọn ò lè dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan ṣe fúnra lára wọn láì ṣe pé wọ́n láwọn tí ó bá wọn ṣe well ẹ jẹ́ sáré tọrọ ìṣẹ́jú méjì péré mo ń padà bọ̀ God bless you. mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́ etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí ìyá Ìjẹ̀bú gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa ipe ìlera yín òun ló jẹ wá lógún a tún ti dé bí a ṣe ń dé o gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé ọkùnrin tí ò lè ṣojúṣe ẹ̀ pẹ̀lú ìyàwó ẹ kọ̀ sí iléeṣẹ́ Godwin ẹ̀yin tó jẹ́ pé pépà lè má kà lálálẹ́ ẹ má kà pépà bò ẹ kọ̀ sí wa a ní pákéjì oríṣiríṣi fún yín a ní 3-in-1 a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ kẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin orúkún ríro ìbàdí ríro ọrùn ẹsẹ̀ ríro ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí ẹlòmíì rheumatoid arthritis ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀ ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀ ẹlòmíì orúkún ríro ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n ẹlòmíì ara á máa tá orí á máa tá àpapọ̀ ara á máa tá ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹlòmíì ò lè fọ́jọ ọwọ́ ẹ̀ báyìí gbogbo ọwọ́ á máa ró gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́ tí lé lọ́mọ ogójì ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra ẹlòmíì ò lè rí tọ̀tọ̀ rárá ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìtì máa jábọ́ ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí tọ̀ ìyá ti máa jábọ́ ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní àbí kó jẹ́ infection àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi àtọ̀jú yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ bákan náà ni àwọn tó ní hepatitis ohun inú ẹ̀dọ̀ ni ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́ ó lè fà á kéèyàn ní enlarged liver ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn bí kójú máa pọ́n kítọ̀ ẹ̀ máa pọ́n ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ pọ̀ sí wa ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ pọ̀ sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate ó jẹ́ prostate enlargement ni ó jẹ́ prostate cancer ni ẹ pọ̀ sí wa pẹ̀lú ògbọ́n Ọlọ́run ẹ lè rí bákan náà mọ́ mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti gbòǹkan mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára òun là ń lò fún ọmọdé àti àgbà ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ní 08033034777 ẹ bá wà lamẹ́ríkà kí ẹ wà ní Spain kí ẹ wà ní UK ibikíbi tí ẹ bá wà ó jẹ́ Canada ni ó lè jẹ́ Port Harcourt ni ó jẹ́ Abuja ni ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ Godwin ìyá Ìjẹ̀bú ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp
ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ pọ̀ sí iléeṣẹ́ Gbọdọ Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan rẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? Ẹ pọ̀ sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdédé máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìjẹ̀lẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide. Àwọn máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough ìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ̀rà láti lè ṣe wa. Ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080-330-34777. Iléeṣẹ́ Gbọdọ last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Gbọdọ, it can never be like Gbọdọ. I used to tell you, health is something to be treasured. Ire o. Ẹ káàbọ̀ padà. So ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú ọba Olúwo ni mo ní kí n ẹja ṣe gbogbo bí ọba àbò onísọ̀nà ẹja ṣe lọ́tọ̀ọ̀tọ̀ kọ́ mọ́ gbùnra wọn gbogbo details ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lọ́yọ̀ Aláàfin níbi ayẹyẹ ìwúyè ti ọba Abímbọ́lá Òwúadé gbogbo ẹ̀ ni mo máa mú wá fún yín lẹ́sẹẹsẹ. Àmì Olódùmarè nífẹ̀ẹ́ nìkan kan wá sílẹ̀ ẹ like follow page mi lórí Facebook Awikonko TV ẹ subscribe sí YouTube channel mi Awikonko TV. Ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ ìjà sọ lórí WhatsApp nìkan +234-904-8362. Èdè àti àṣà Yorùbá ò ní wọ mi o, orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú, ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mìnìmìnì àjù àṣẹ o. Adébíyí abẹ́fẹ́ Awikonko ó tún dé lórí ìkànnì yìí o. Authentic Yorùbá TV YouTube channel Yorùbá Dé Show onígbèmọ̀dé. Tẹ́ bá ti ń gba ìbéèrè lẹ́ ó máa gba ẹ̀bùn owó ńlá lórí ètò yìí o. Onígbèmọ̀dé. Adébíyí abẹ́fẹ́ Awikonko gbàkúgbàkú wíwí èdè bàbá èdè ètò tuntun tó gbé jáde nílé yìí o. Onígbèmọ̀dé ẹgbọ́ ta ni ó dáhùn ìbéèrè Awikonko lórí ètò Onígbèmọ̀dé kó gbowó ńlá 500,000 naira. Yorùbá Game Show ni nípele jìpele lédè Yorùbá pọ́nbélé àṣà àti ṣe owó àtàṣàyàn ọ̀rọ̀. Ìbéèrè ó ti máa jáde lọ́lọ́kan òjọ̀kan. Gbogbo ọmọ Yorùbá àtàtà káàkiri àgbáyé. Ó yá kájọ máa kẹ́kọ̀ọ́ kájọ máa kọ́ gbọ́ngbọ́n. Lórí ètò tí Awikonko gbé kalẹ̀ lórí YouTube Onígbèmọ̀dé Authentic Yorùbá TV lẹ́ ó ti máa rí wo. Awikonko Onígbèmọ̀dé ta ló ní tìmọ̀ tí ó dáhùn ìbéèrè gbogbo ńlá. Ìpàdé lórí ètò Onígbèmọ̀dé kájọ máa fojú lóúnjẹ àyẹ̀tẹ̀ lórí YouTube channel Authentic Yorùbá TV láti ìgbàdégbà. Yeah.